tó wà dẹ̀ understand tó o bá ti rí wípé ó máa ń tètè rí ẹ tó o bá ń sex àbí tó o bá ń tọ̀ orí kíni okó rẹ máa ń ta ọ́ àbí ìtọ̀ rẹ fẹ́ máa ń ṣẹ́kù àbí ìtọ̀ rẹ fẹ́ máa ń pín yẹlẹyẹlẹ tested and trusted ni ó ti yí ẹ báyẹn ní tí wàá kọ́kọ́ lọ wá ní pé wàá rí bàrà ẹ̀gúnsí mú ẹyọ kan àti tàgírì ẹyọ kan so wá rí bàrà àti tàgírì yìí gé kéékèèké lọ wá ike bíi 5 litres wá jù sínú rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan tó bá ti jù sínú rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan wá lọ wá omi ògì àwọn tí ń ta ẹ̀kọ wàá rómi ògì ok tó o bá ti rí omi ògì mọ́ dára ẹ̀ láàmú team or kíní Sprite ra 3 àbí 4 tú sínú ike yẹn wá gbé pamọ́ fún 7 days jẹ́ kó lo a week sórí bó ṣe lo a week yẹn jẹ́ kó rọra wà ńlẹ̀ báyẹn sórí pé ò dààmú láti rí material tó fẹ́ lò gbé yẹn kalẹ̀ ìyẹn ò mọ ṣiṣẹ́ fún infection tó wà lára rẹ yẹn tó bá ti wá lo a week yẹn àwọn kọ́ọ̀pù kékèké yẹn wàá mọ̀ mú ní àárọ̀ wàá mọ̀ mú ní ọ̀sán wàá mọ̀ mú ní alẹ́ ọmọ ya kò possible kó o lò kó o tó mu omi inú ike yẹn tán I'm very sure báàbí within the 4 or 5 days àbí a week yẹn náà kó o tó mu omi yẹn tán gbàgbé tí ń jẹ́ infection tó bá jẹ́ 100% ló wà lára ẹ I swear to God that created heaven and earth 70% of that infection ó máa kúrò lára ẹ sórí 30% yòókù ó ní wípé tó o bá tó tún ṣe again tó tún ṣe báyà o fún ní báyà bí distance 2 weeks nígbà tó fún ní distance 2 weeks the 3rd week o tún wá ṣe bí mo ṣe sọ pé kò ṣe yẹn o tún wá lò ní every day tó tún fi lò fún a week ọmọ ìyá gbàgbé infection yẹn máa kúrò lára ẹ alákọ̀ọ́kọ́ nìyẹn kí wá ní tí ó wá jẹ́ kí ara rẹ máa le dáadáa tí kò sì ní side effect ara rẹ máa le kò sì ní side effect team or Sprite náà ni wàá lọ wá méjì wá ike míì rọ méjèèjì sínú rẹ̀ wàá lọ wá orógbó gé orógbó yẹn gé kéékèèké jù sínú rẹ̀ kọ́ wá dé pa jẹ́ kó náà lo a week tó bá ti lo a week ọmọ ìyá ọwọ́ àmọ́ tí wàá máa ṣe òun wàá máa gbọ́ o má lo òun púpọ̀ o kọ́ọ̀pù kékeré tí mo sọ pé kọ́ máa mú ní àárọ̀ ọ̀sán alẹ́ fún ti infection yẹn kọ́ọ̀pù ẹyọ kọ̀ọ̀kan yẹn ó ní wàá máa mu ní gbogbo àràárọ̀ kọ́ọ̀pù ẹyọ kan láàárọ̀ ó ní mú láàárọ̀ kó mú lọ́sàn kó mú lálẹ́ o wàá máa mú ní gbogbo àràárọ̀ ni wàá máa mú ìyẹn báyẹn so ẹlẹ́ẹ̀kẹta tí wàá tún lọ wá ìyẹn náà ò tún jìnnà lọ wá ọ̀gẹ̀dẹ̀ àgbagbà so orí ọ̀gẹ̀dẹ̀ àgbagbà yìí wàá gé kéékèèké pé èèyàn fẹ́ dín dòdò wàá gé kéékèèké ẹlòmíì máa ń gé pẹ̀lú èpo ara rẹ̀ bẹ́ẹ̀ náà tí ó gé bẹ́ẹ̀ náà ẹlòmíì sì máa ń yọ èpo ara rẹ̀ kúrò ṣùgbọ́n èmi á sọ fún ọ yín pé kó yọ èpo ara rẹ̀ kúrò kó wá slice ẹ̀ pé èpo ó fẹ́ dín dòdò ó ní dín dòdò ọ slice ẹ̀ pé èpo ó fẹ́ dín dòdò ni wàá wá sa sínú oòrùn tí ó fi gbẹ tóòrùn bá mú dáadáa within the 3 days ó ti máa gbẹ tán but tóòrùn ò bá mú dáadáa at least a week ó fi máa gbẹ bọ́jẹ́ kọ́ jẹ́ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tí ètí ìpọ́n oní o tó bá ti wá gun báyẹn ó ṣe tó bá ti wá sa kó ti gbẹ so wá rí wá gbìyànjú láti mú orógbó bíi 3 àbí 4 slice ẹ̀ kéékèèké náà dàpọ̀ mọ́ ọ̀gẹ̀dẹ̀ tó ń sá yẹn sá gbogbo ẹ̀ mọ́ra wọn kó gbẹ tó bá ti wá gbẹ wá gún kó di powder ọmọ ìyá tó bá ti mọ̀ wípé ókè o lónìí o fẹ́ ní sẹ́ẹ̀sì pẹ̀lú ìyàwó rẹ o ọmọ ìyá mọ̀ wulẹ̀ dára ẹ̀ láàmú rárá kàn rọra díẹ̀ powder kékeré kàn rọra bú sọmọ dédé spoon ẹyọ kan half spoon ẹyọ kan half ẹ̀ o ní kò dà sọ́wọ́ tó bá lóyin o lè doyin sí kó fi la tó bá ní oyin la lásán náà kó mu omi sí kọ́ wá tó bá bí ó kù bá bí 2 or 3 hours tó fẹ́ ní sẹ́ẹ̀sì pẹ̀lú ìyàwó ẹ̀ ọmọ ìyá ìyàwó ẹ̀ á rí ẹ á máa kan sára sí ẹni aburú ni kí ọkùnrin kọ́ máa lè play perfect lọ́dọ̀ ìyàwó ẹ̀ so kò dáa kí ọmọ ọkùnrin kó máa ṣẹ̀kan lọ́dọ̀ ìyàwó ẹ̀ kò dáa tọ̀ so gbogbo medicine tí mo gbé kalẹ̀ yẹn
ọmọ ìyá tested and trusted ni kò séyìí tó nira láti rí so láfikún o lè máa ṣe ní at least every weekend léyìí tí mo fẹ́ sọ yìí kí nìkan tí wàá lọ wá kíní efinrin díẹ̀ ewúro díẹ̀ gbo méjèèjì pọ̀ kàn fi yọ kínkínní kàn rọra ta yọ kínkínní sí máa mú ní ìtọ́ bá fẹ́ mú níjọ́ yẹn ọjọ́ yẹn náà ni wàá gbó máa mú ní àràárọ̀ every Saturday and Sunday ọmọ pàrà kọ́ bá jẹ́ pé sugar level rẹ̀ ó high inshallah ọmọ àlò ọmọ drop níṣà because àwọn kan bẹ percentage of their sugar level in fact ọmọ 100% lọ so kí ni yẹn ọ̀dà rárá normal stable sugar level is from the rate of 87 85 80 75 that is the normal rate sugar level gbọ́dọ̀ high jù at the same time kò tó gbọ́dọ̀ wálẹ̀ jù gbogbo kíní yìí tó bá ti high jù ó máa ń ṣokùnfà kí ọkùnrin kó má lè pregnate obìnrin ẹ máa lérò pé obìnrin ló ní problem gbà mí ni whereas sugar ti pọ̀ jù nínú blood ọkùnrin a sì mọ̀ pé blood náà ló máa ń transfer sperm tí sperm ó fi wá without blood sperm cannot flow so tí blood bá ti wà contaminated with more sugars ọmọ ìyá believe ọkùnrin á máa tọ̀ kò ní dọmọ o so gbogbo kíní remedy yìí tá a bá ń tẹ̀lé inshallah bí kudratillah ẹni tó bá ní high blood sugar ó máa reduce so fasalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.